more closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media, we bringing the work closer to your doorstep. Koiki Media, Koiki Media, Koiki Media. Till we carry for her. But they put closer before them to sabi. I said they never know till we carry for body. But they put closer before them to sabi. Ọ̀kìn lọ lọ́jà ẹyẹ ìhun alárùúgbẹ. News and sports ẹ máa rí gan. Ọmọ Ìjẹ̀bú alárẹ̀ mi ló ní kí n máa ké tantan. Koiki Media ọ̀rọ̀ lágbájú mọ̀ mi o. Má bá ṣẹ̀rẹ̀ lọ. Ọmọ Yorùbá nìyẹn ọmọ Yorùbá. Akúnjàfẹ́tọ̀ ilẹ̀ wa fẹ́tọ̀ ilẹ̀ Yorùbá. Ọmọ Oòduà ni wá o lọ́kànkọ̀ọ̀kan. Ẹ máa bọ̀ wá ẹgbẹ́ polówó ọjà yín wá o. Odùduwà lágbèdá ní òtítọ́ lágbèdá ní. Ladies and gentlemen, ẹ̀mú kalẹ̀ sílẹ̀, ẹ̀jẹ̀ tí yé bọ́ èdè. Ladies and gentlemen, ẹ̀mú kalẹ̀ sílẹ̀, ẹ̀jẹ̀ tí yé bọ́ èdè. Koiki Media yìí. Ló fà á tó fi jẹ́ kó di àkókò yìí pàápàá jùlọ nẹ́tíwọ́ọ̀kì yìí náà òun náà jẹ́ kan nínú nǹkan tó jẹ́ kí ìdíwọ́ yìí kó wá ṣùgbọ́n a dúpẹ́ fún Ọlọ́run àyìn Ọlọ́run lógo a gbé orúkọ Ọlọ́run ga fún oore ńlá mú wá sí ìmúṣẹ ká tó máa bá ohun gbogbo lọ pé fẹ́ kí jẹ́ kí gbogbo wa níbikíbi tá a bá wà ẹ jẹ́ kí a jọ kọ orin àkọmọ̀nà wa èyí tó jẹ́ ti ilẹ̀ káàró ìjìrè. Ladies and gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ wa pàápàá jùlọ mo fẹ́ rọ gbogbo wa ní ọlọ́kan ọ̀jọ̀kan níbikíbi tí oníkálukú wa wà tí a ti ń gbọ́ ètò tálẹ́ yìí tí a bá wo àwọn àtẹ̀jíṣẹ́ tí a fi ránṣẹ́ ẹ ó rí i pé èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ káàárọ̀ òjíire òun náà ni ètò tí a gbé wá lálẹ́ yìí àwọn èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ káàárọ̀ òjíire òun náà ni ètò tí a gbé wá ní alẹ́ yìí mo wá rọ gbogbo ẹ̀yin bàbá àtẹ̀yin mọ̀mọ́ tẹ̀ ń wà ní ìkàlẹ̀ tí ẹ sì ń gbọ́ ètò yìí lálẹ́ yìí ẹ dákun mo fẹ́ kí ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi kí ni ìrànlọ́wọ́ tẹ́ ẹ máa ṣe fún mi báyìí
òun náà ni pé mo fẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká jọ gbọ́wọ́ tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí a fi ń gbọ́ ètò ìsàlẹ̀ yìí. Ẹ jẹ́ ká jọ pín ètò yìí, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ pín káàkiri gbogbo ibi tí ó yẹ kó dé pátápátá porogodo. Torí pé ètò talẹ́ yìí ó ṣe pàtàkì púpọ̀ fún gbogbo àwa ọmọ káàárọ̀-o-jíire láti gbọ́, pàápàá jùlọ àwọn tó jẹ́ àwọn ọmọ wa tí ọ̀pọ̀lọpọ̀ tí a ti fi ẹ̀kọ́ òyìnbó tí a ò ti fi kọ́ wọn. Ǹjẹ́ tí wọ́n mọ àwọn èèwọ̀ akọ́nilọ́gbọ́n ilẹ̀ káàárọ̀-o-jíire bí? Mo kí ọ̀gá mi dáadáa, mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkí, mo kí yín púpọ̀, ẹ káalẹ́. Mo wá fi kíkí yín, mo fi kí gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá tí wọ́n wà lábẹ́ yín. Bákan náà mo fi kíkí yín, mo fi kí gbogbo ẹ̀dá ènìyàn tó jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀-o-jíire. Mo kí yín pé a kú ìmúra ọdún ayọ̀ náà la ó ṣe. Láriwo tá à ń pa náà nìyí wípé ká gba ilẹ̀ wa, tá a bá ti gba orílẹ̀-èdè wa, a ó rí i pé gbogbo èmi ni nẹ́tíwọ̀kì tó ń lọ tó ń bọ̀, tó ń lọ tó ń bọ̀ yìí kò ní rí bẹ́ẹ̀ mọ́, kò ní rí bẹ́ẹ̀ mọ́ náà pọ̀. Ṣùgbọ́n mo kàn fẹ́ kí a jọ sáré mú mélòó kan nínú àwọn èèwọ̀ tí a ti mọ̀ ń gbọ́, a ti máa ń gbọ́ tẹ́lẹ̀, a sì tún ń gbọ́ dìsìnyí. Lára àwọn èèwọ̀ yìí, ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé nílẹ̀ káàárọ̀-o-jíire a máa ń sọ pé ọmọdé kò gbọdọ̀ jókòó sínú odó. Ọmọdé kò gbọdọ̀ jókòó sínú odó. Àwọn àgbàlagbà wọ́n á sọ pé bọ́mọdé bá jókòó sínú odó, ìyá rẹ̀ ó kú ni. Àbí bẹ́ẹ̀ kọ́ lẹ̀yin bàbá mi mọ́nímọ́ní, ẹ̀yin bàbá mi mọ̀yànmọ̀yàn. Kí ni ìdí pàtàkì tí Yorùbá fi sọ bẹ́ẹ̀ pé bọ́mọdé bá jókòó sínú odó, ìyá rẹ̀ ó kú? Ẹ gbọ́, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀? Ara àwọn èèwọ̀ ilẹ̀ káàárọ̀-o-jíire ní o ni, bóyá irọ́ ni. Ẹ̀yin àgbàlagbà náà lẹ tún mọ́ ń sọ ọ́. Ẹni obìnrin kò gbọdọ̀ fi ìgbálẹ̀ tàbí ọmọ-orogùn kó fi lu ọmọkùnrin. Ìdí pàtàkì lẹ fi sọ, torí tí ò bá nídìí kan gbòógì ṣe bá lẹ́nu ẹ̀yin bàbá wa. Ìgbà tẹ́ ẹ sọ pé bí obìnrin bá mú ìgbálẹ̀ àtorógùn tó fi lu ọmọkùnrin, nǹkan tẹ́ ẹ jẹ́ kó yé wa ni pé nǹkan ọmọkùnrin rẹ̀ yóò kú ni. Yorùbá, ẹ̀yin náà ẹ wo ọgbọ́n, ẹ wo ìmọ̀, ẹ wòye tí Yorùbá gbé kalẹ̀. Ẹ gbọ́, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi lásàálẹ̀ yìí, ǹjẹ́ lóòótọ́ ni bí ká mú gbálẹ̀ ká fi lu ọmọkùnrin, ká mú ọmọ-orogùn ká fi lu ọmọkùnrin, èyí tá à ń pè ní orógùn tá a fi ń ro màlà, èyí táwọn ìyá wa fi ń ro àmàlà tá a fi ń ro sẹ̀mó, òun là ń pè lórógùn, òun là ń pè lọ́mọ-orogùn. Ṣùgbọ́n ẹ̀yin àgbàlẹ̀ wa sọ pé bá a bá fi na ọmọkùnrin, nǹkan ọmọkùnrin náà ó kú ni, kò ní ṣiṣẹ́ mọ́. Ó nídìí pàtàkì tí ẹ̀yin bàbá wa fi gbé ọgbọ́n yìí kalẹ̀, tẹ́ ẹ fi gbé òwò èèwọ̀ yìí, tẹ́ ẹ fi gbélẹ̀. Àwọn ìdí pàtàkì tẹ́ ẹ wá fi gbélẹ̀, òun la fẹ́ jọ yára wa lọ́gbọ́n lórí ẹ̀ lálẹ́ yìí. Mo mọ̀ pé a ti ń gbọ́ tipẹ́, ọ̀pọ̀lọpọ̀ wa ló ti mọ àwọn nǹkan pàtàkì tí ó ṣẹlẹ̀ nípa àwọn èèwọ̀ wọ̀nyí. Bàbá mi Kóìkí, mo kí yín púpọ̀ fún àgbékalẹ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ yìí o. Lágbára Elédùmarè, iwájú
náà ni ọ̀pá ẹ̀bìtì ń ré sí. Iwájú lẹ́ máa lọ bàbá, ẹ ò ní dèrò ẹ̀yìn. Bàbá, mo sáré gbàdúrà yìí fún yín. Bí egúngún bá jáde, tégúngún wọnú ẹ̀kú, tá a gbẹ́kú wọ egúngún tán, bégúngún bá dúró lóòró, àtúnjókòó nígbà wọn bá gbé àpèrè fún egúngún. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé aṣọ egúngún á ṣẹ́ kalẹ̀, tá a ṣẹ́ sílẹ̀? Bàbá mi, ìbànújẹ́ ó kéré jù kò ní kẹ́gùn sí yín. Agbami ajé, orísun ajé kò ní wọ́n nílé yín o bàbá, àti gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi lálẹ́ yìí. Ẹ jẹ́ n sáré mú kẹta wá fún wa. Ẹ̀yin àgbà náà lẹ sọ. Ẹ̀yin àgbà lẹ sọ. Ẹ wá bi mí léèrè pé báwo lẹ ṣe sọ gan? Nígbà tẹ́ lọ tẹ́ bọ̀, ẹni ọmọdé ò gbọ́dọ̀ jókòó lójú ọ̀nà jẹun. Ẹni èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Nílẹ̀ Káàárọ̀-o-jíire èèwọ̀ ló jẹ́ kọ́mọdé kó wá jókòó sójú ọ̀nà kó sọ pé ńbẹ̀ náà lòun ó ti máa jẹun. Ẹ̀yin lẹ sọ pé èèwọ̀ ni nílẹ̀ Yorùbá. Ǹjẹ́ irú èèwọ̀ wo ni? Èèwọ̀ akọ́nilọ́gbọ́n náà làwọn èèwọ̀ wọ̀nyí. Ẹ dákun, mi ì fẹ́ kó jẹ́ pé àwa tá a wà lórí ìkànnì yìí tá a darapọ̀ mọ́ ètò yìí lálẹ́ yìí, mi ì fẹ́ kó jẹ́ pàwa nìkan là ń jàǹfààní ètò yìí. Mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí káàkiri. Ẹ bá mi pín. Ẹ bá mi pín. Ẹ má jẹ́ kó jẹ́ pé bóyá àwọn ìkànnì tó jẹ́ pé ìkànnì Yorùbá Nation nìkan la ó pín sí o. Gbogbo ìkànnì tẹ́ ẹ mọ̀ pé àjọ wà, tẹ́ ẹ mọ̀ pé ọmọ Káàárọ̀-o-jíire wà ń bẹ̀, kódà ó jẹ́ ìkànnì fámílì yín, ẹ bá ń gbé lọ síbẹ̀. Bẹ́ẹ̀ bá gbé e débẹ̀, ó dá mi lójú pé àwọn tó wà ń bẹ̀, àwọn náà ó rí ẹ̀kọ́ dìmú ń bẹ̀. Wọ́n ó rí ẹ̀kọ́ dìmú, wọ́n ó rí nǹkan mú ń bẹ̀. Ǹjẹ́ ẹ gbàgbé bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi bí? Ṣá ò gbàgbé ibi mo ti bẹ̀rẹ̀, ibi tá ń lọ náà la dé yìí o. Ohun tá a kọ́kọ́ sọ, tá a kọ́kọ́ fi síwájú, òun ni pé ọmọdé kò gbọdọ̀ jókòó sínú odó nítorí kí ló fà á? Kí ni àwọn àgbààgbà rò débẹ̀ tí wọ́n fi ní ọmọdé ò gbọdọ̀ jókòó sínú odó pé èèwọ̀ ni nílẹ̀ Yorùbá? Èèwọ̀ akọ́nilọ́gbọ́n náà ni àwọn èèwọ̀ tá à ń sọ yìí, gẹ́gẹ́ bí àkọlé tó wà lórí ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ jẹ́ n wá sọ fún wa pé bọ́mọdé bá jókòó sínú odó, ìgbà tẹ́ ẹ sọ tẹ́ ẹ lọ tẹ́ ẹ bọ̀, ẹ níyà ọmọ náà ó kú. Bẹ́ẹ̀ ṣe sọ fún wa nù ún, bá a sì ṣe ń gbọ́ náà nù ún látayédáyé tó fi di àkókò yìí. Ṣùgbọ́n èèwọ̀ tá a wá ń sọ yìí, tẹ́ ẹ bá wojú amóhùnmáwòrán yìí, ẹ rí i pé a kọ síbẹ̀ pé èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá mi, ẹ má bínú o, ni pé níbo ni bàbá yìí a tún gbé wa lọ lálẹ́ yìí? Ṣé ẹ rí èèwọ̀ tá à ń sọ yìí? Èèwọ̀ yìí lóòótọ́ ni, ṣùgbọ́n ìyá ọmọ náà kò ní kú.
ìyá ọmọ ní ò ní kú. Èèwọ̀ yìí jẹ́ èèwọ̀ tó jẹ́ pé kí a lè bá a ní ìmọ́tótó, kí ìmọ́tótó lè wà fáwọn ìyá wa tí wọ́n ń dání oúnjẹ fún wa nínú ilé. Nítorí ìmọ́tótó ni àwọn àgbà ni wọ́n lọ ni wọ́n bọ̀ ni wọ́n wá fojú wò ó pé kí la lè ṣe tó fi jẹ́ pé odó tá a fi ń gúnyán, tá a fi ń ro ẹ̀wà. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe ẹ̀wà lónìí láyé ìgbà yẹn náà lọ́hùn-ún, inú odó náà ni wọ́n á ti mọ́ po ẹ̀wà. Inú odó yìí kan náà la ti mọ́ ń gún iyán. Inú odó yìí kan náà la ti ń gún lùbọ́. Ṣùgbọ́n nítorí pé àwọn bàbá wa, àwọn náà jókòó pẹ̀lú ọgbọ́n tí Elédùmarè yọ̀ǹda fún wọn. Wọ́n wá wò pé ọ̀nà wo la lè gbà tó fi jẹ́ pé ìdọ̀tí ò ní mọ wà nínú odó. Pàápàá jùlọ àwọn ọmọ wa láwọn ọmọ kéékèèké. Nígbà tí wọ́n bá ń ṣeré, àwọn ọmọ yìí wọ́n lè jókòó sínú odó láti mọ́ ṣeré ń bẹ̀. Ṣùgbọ́n bí wọ́n ṣe jókòó sínú odó tó ń ṣeré nínú odó yìí, ṣé mọ̀ pọ́mọdé kò lè sọ pé bóyá ìtọ̀ ń gbọ̀n òun àbí ìgbẹ́ ń gbọ̀n. Tó bá bá a lójijì níbẹ̀, ibẹ̀ náà ni ó tọ̀ sí. Ǹjẹ́ odó dọ̀tí àbí ò dọ̀tí? Bí ìgbẹ́ ló bá bá a lójijì ńbẹ̀, ó ṣeé ṣe kó yàgbẹ́ sínú odó yìí. Bó bá wá ti yàgbẹ́ sínú odó, ẹ̀yin bàbá mi, ẹ dákun, ṣé odó náà dọ̀tí àbí kò dọ̀tí? Èèwọ̀ yìí, èèwọ̀ tó wà fún ìmọ́tótó ni. Òun la fi pè é ní èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ Yorùbá. Ẹ̀yin bàbá mi tẹ́ ẹ wà nínú ìkànnì tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí, bí mo bá ti ń sọnù, ẹ dákun ẹ mọ́ èmi padà nínú àtẹ̀jíṣẹ́ yín. Èmi ọmọ yín náà ní kékeré náà ni mo jẹ́. Àní àjọ yára wa lọ́gbọ́n náà ni. Tó ẹ bá ń gbé ètò yìí lọ sí gbogbo ibi tó yẹ kó dé bí mo ṣe ń tẹ̀síwájú. Apá kan nínú èèwọ̀ àkọ́kọ́ èyí tí mo sọ fún wa ní pé ọmọdé ò gbọdọ̀ jókòó sínú odó. Bó bá jókòó nínú odó, ìyá rẹ̀ ó kú. Ìdẹ̀rùbà nítorí kí ìmọ́tótó lè bá a wà fún odó tá a fi ń jẹun náà ló fà á tẹ́yìn bàbá wa fi gbé ọgbọ́n yìí kalẹ̀ pé èèwọ̀ ni nílẹ̀ Káàárọ̀ Oòjíire wípé ọmọdé ò gbọdọ̀ jókòó sínú odó ṣeré. Nígbà tẹ́ ẹ tẹ̀síwájú, ẹ jẹ́ á bọ́ sí apá kejì nínú àwọn èèwọ̀ tí mo kà kalẹ̀. Ó pọ̀ jantirẹrẹ lóríṣiríṣi ni. Ṣùgbọ́n láì gbára wa lákòókò lálẹ́ yìí, torí mo fẹ́ ká jọ jàǹfààní àwọn èèwọ̀ akọ́nilọ́gbọ́n yìí nílẹ̀ Yorùbá ni. Mo sọ fún wa pé obìnrin kò gbọdọ̀ fi ìgbálẹ̀ ọmọrogùn kó fi lu ọmọkùnrin. Bó bá fi ìgbálẹ̀ tàbí ọmọrogùn tí wọ́n fi lu ọmọkùnrin, ẹ̀yin bàbá wa náà lẹ sọ pé kòkòrò okú ọmọkùnrin náà yóò ṣe kíni? Yóò kú pátápátá. Torí pé kòkòrò ọkọ ni ó kú ni. Kòkòrò ọkọ tó bá lọ kú, ṣé mọ̀ pé nǹkan ti dé nìhun. Ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi, ẹ má bínú. Nítorí tiyín náà ni mo fi gbé ètò yìí wá lálẹ́ yìí. Torí kẹ́ mọ́ bàá jẹ́ kí kòkòrò ọkọ yín ó kú. Ẹ má bàá jẹ́ kí kòkòrò àwọn ọmọ yín ó kú. Ìdí nìyí táwọn bàbá wa fi gbé èèwọ̀ yìí kalẹ̀ fún wa pé àwa tá a jẹ́ ìyá nínú ilé, àwa tá a jẹ́ obìnrin lọ́dẹ̀dẹ̀, èèwọ̀ ló jẹ́ fún wa o láti fi ìgbálẹ̀ àbí ọmọrogùn láti fi lu ọmọkùnrin. Èèwọ̀ akọ́nilọ́gbọ́n. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe farabalẹ̀ láti mọ́ gbọ́ mi. Ẹ wò ó, kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè.
ẹ dákun ẹ bá ń pín ètò yìí, ẹ bá ń pín, mi tí ì rí ọwọ́ pínpín bẹ́ẹ̀ ṣe ń pín. Ó yẹ kí n mọ̀ rí i pé ètò yìí ẹ ti pín táwọn ẹlòmíràn tàbí bóyá ọmọ orogún. Ẹ jẹ́ ń jẹ́ sọ fún wa pé ṣé ẹ mọ̀ pé kòkòrò ọkọ náà kò mọ̀ ní kú. Kòkòrò ọkọ náà ò ní kú o, kò ní kú. Ìjà ń ṣẹlẹ̀ yìí. Ohun yìí náà ìwà ọmọlúàbí ó lè bá nínú ilé ọkọ rẹ̀, lọ́dẹ̀ẹ̀dẹ̀ ọkọ rẹ̀. Iná lèèwọ̀ yìí fi jáde látọ̀dọ̀ àwọn baba ńlá wa pé èèwọ̀ akọ́nilọ́gbọ́n. Iná lára èèwọ̀ tí a sọ jáde yìí. Ó ṣeé ṣe kẹ́yìn bàbá mi kan àbẹ́yìn èèyàn mi kan kẹ́ ẹ sọ pé rárá o, bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí. Ṣé mọ̀ pé ọgbọ́n, ìmọ̀, ìwádìí ó pọ̀ lọ jàǹtìrẹrẹ, kò pín síbì kan. Kájọ ṣèwádìí. Ẹ jẹ́ káwa náà jáde ká ṣèwádìí. Ẹ jẹ́ á béèrè lọ́wọ́ àwọn baba ńlá wa pé ẹ gbọ́, ṣé lóòótọ́ ni pé bí obìnrin bá mú gbálẹ̀ àbí ọmọ orogún ó fi lu ọkọ rẹ̀, kòkòrò ọkọ náà yóò kú? Ṣùgbọ́n nínú ètò kan a mọ̀ gbọ́ pé kòkòrò ọkọ ò ní kú, ṣùgbọ́n èèwọ̀ yìí ó jẹ́ èèwọ̀ fún ọmọlúàbí. Báwo la ṣe lè rí ọmọlúàbí lára àwọn ọmọ wa lóbìnrin? Ọmọbìnrin tá a bí nínú ilé, tá a kọ́ lẹ́kọ̀ọ́, tó kọ́ ẹ̀kọ́ yìí, tó wá gbọ́ pé nínú ẹ̀kọ́ tó kọ́ tó rí i pé lóòótọ́ mọ̀ ni a ò gbọ́dọ̀ fìgbálẹ̀ tàbọ́mọ orogún ká fi lu ọmọkùnrin. Ṣé ẹ mọ̀ pé ó ti di èèwọ̀ fún un báwọn? Bọ́bá wá délé ọkọ rẹ̀, bóyá gbólóhùn asọ̀ kan bá wá wáyé, tó bá rí ọmọ orogún tàbí ìgbálẹ̀ lárọ̀ọ́wọ́tó rẹ̀, á rí i pé irú arábìnrin bẹ́ẹ̀ yóò ṣòro fún un láti mú ọmọ orogún àbí ìgbálẹ̀ láti mọ́ fi lu ọkọ. Ìwà ọmọlúàbí náà ni èèwọ̀ yìí dúró fún. Ẹ̀yin bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú bí ẹ ṣe ń bá mi lọ pẹ̀lú ètò yìí. Ṣùgbọ́n mo fẹ́ rí àtẹ̀jíṣẹ́ wa pé ẹ mọ́ bá ètò yìí. Mo fẹ́ kí n rí àtẹ̀jíṣẹ́ náà wípé ẹ mọ́ bá ètò náà sọ, ẹ mọ́ tí ìdánu dúró o, ẹ mọ́ tí ìparí ètò talẹ́ yìí báyìí. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ká tún mọ tẹ̀síwájú lórí ètò yìí lálẹ́ yìí, ẹ bá ń tẹ́jú. Ṣùgbọ́n ní ìsín àti gbé méjì yẹ̀wò, ẹ jẹ́ á tún gbé ètò èèwọ̀ kẹta náà wò. Kí ni èèwọ̀ kẹta tí a pè lẹ́ǹkan fún wa? Òun náà ni ọmọdé ò gbọdọ̀ jókòó sójú ọ̀nà láti jẹun. Tọ́mọdé bá jókòó sójú ọ̀nà láti jẹun, ìyẹn tẹ́yìn bàbá wa sọ fún wa, òun ni pé ìyá ọmọ náà yóò kú. Ẹ mọ́ bínú, nẹ́tíwọ́ọ̀kì alẹ́ yìí lágbára pọ̀. Ẹ mọ́ bínú, ẹ mọ́ bínú, ẹ mọ́ bínú o. Ṣé ẹ wá rí èèwọ̀ tí ọmọdé ò gbọdọ̀ jókòó sójú ọ̀nà kó jẹun ń bẹ̀? Bó bá jẹun ń bẹ̀, ìyá ọmọ ní ò kú. Ẹ̀yin bàbá mi, ìyá ọmọ yìí ò ní kú. Ṣùgbọ́n kí lè èèwọ̀ yìí wà fún? Èèwọ̀ yìí wà fún pé nítorí pé kí àwọn tó bá ń wọlé bọ̀ láti ta, kí ọmọ tó jókòó lójú ọ̀nà yìí kó mọ̀ ṣe ìdíwọ́ fún àwọn tó ń wọlé bọ̀. Ìdí nìyí tẹ́yìn bàbá wa fi mú ọgbọ́n yìí jáde pé èèwọ̀ ni nílẹ̀ káàárọ̀ oòjíire ọmọdé ó jókòó sójú ọ̀nà kó mọ fi jẹun. Kódà kìí ṣọmọdé nìkan, àgbà ní ò gbọdọ̀ jókòó sójú ọ̀nà láti máa jẹun. Èèwọ̀ lẹ pè é fún wa, ṣùgbọ́n èèwọ̀ akọ́nilọ́gbọ́n iná lèèwọ̀ yìí. Èèwọ̀ akọ́nilọ́gbọ́n lèèwọ̀ yìí. Nítorí kídìíwọ́ bá mọ́ wà fún àwọn tó ń bọ̀ láti ìta tí wọ́n fẹ́ wọlé.
òun ni èèwọ̀ yìí wà fún. Ó tún wá jẹ́ ọ̀nà kan gbòógì, ó jẹ́ ọ̀nà kan pàtó láti lè kọ́ àwọn ọmọ wa ní ìmọ́tótó. Ìmọ́tótó ló borí àrùn. Ẹ̀yin bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o pẹ̀lú bí a ṣe ń bá mi lọ tí àjọ ń fi ọkàn bá wa lọ yìí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ bá mi pín ètò yìí dáadáa torí ohun tó jẹ mí lógún jù nínú ètò talẹ́ yìí òun ni kẹ́ ẹ mọ́ bá mi pín, ẹ mọ́ bá mi pín, ẹ bá mi pín kó fi dé gbogbo inú pílátífọ̀mù tẹ́ ẹ bá wà, inú àwọn yàrá ìkànnì tẹ́ ẹ wà, ẹ bá mi pín in débẹ̀. Ẹ bá mi pín ètò yìí, ẹ ṣé, ẹ bá mi pín, ẹ bá mi share. Hey. Ẹ jẹ́ n sáré mú èèwọ̀ kan wá fún wa sí i. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé èèwọ̀ ló jẹ́ fún wa nílẹ̀ Yorùbá? Eléyìí tí mo fẹ́ sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń ṣe lónìí. Ọ̀pọ̀lọpọ̀ wa la ti ń dorí àwọn nǹkan wọ̀nyí kodò. À ń dorí ẹ̀ kodò pọ̀. Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ lálẹ́ yìí, a ó ti rí ẹni tó tún ti ń ṣerú ẹ̀ níbi tó wà báyìí. Ṣùgbọ́n èèwọ̀ ló jẹ́ fún wa nílẹ̀ Káàárọ̀-o-jíire. Ẹlẹ́èwọ̀ ló jẹ́ pé obìnrin, àwọn ìyá wa, àtọmọdé lóbìnrin, àtàgbà lóbìnrin, ẹni wọn ò gbọdọ̀ fọ aṣọ ní alẹ́. Èèwọ̀ ló jẹ́ nílẹ̀ Káàárọ̀-o-jíire. Eléyìí tí mo wá sọ yìí, ẹ̀yin ìyá wa nínú ilé, ǹjẹ́ a ò fọṣọ lálẹ́ bí? Láyé òde òní tá a wà yìí, ǹjẹ́ a fọṣọ alẹ́? A wá wò pé kí ni mo fẹ́ ṣe, àwọn iṣẹ́ mi ìbákúṣe kalẹ̀ lálẹ́ yìí. Ẹlòmíà gbé aṣọ bọ́ta lálẹ́, a máa fọṣọ. Èèwọ̀ yìí, èèwọ̀ tó ṣe pàtàkì ni, ṣùgbọ́n èèwọ̀ akọ́nilọ́gbọ́n ni. Báwo ló ṣe jẹ́ èèwọ̀ akọ́nilọ́gbọ́n tó ṣe jẹ́ èèwọ̀ akọ́nilóye? Ìgbà táwọn bàbá wa parí ẹ̀, wọ́n ní obìnrin tó bá fọṣọ lálẹ́, tí ìwọlé ọkọ tẹ́ ẹ fẹ́ ṣègbéyàwó, ẹ̀yin lọ̀rọ̀ yìí bá wí o. Ẹ̀yin lòwe yìí bá wí. Bẹ́ẹ̀ bá fọṣọ alẹ́, ọjọ́ tẹ́ ẹ bá fẹ́ ṣègbéyàwó, gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe sọ, òjò rọ̀ lọ́jọ́ náà. Látàárọ̀ bójò bá ti bẹ̀rẹ̀ sí ní rọ̀, ó di ọwọ́ alẹ́ pátápátá kójò tó dá. Òjò rọ̀ nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ látòkè, á wá da omi lẹ̀ nítorí pé kí ni a ti tàpá sí èèwọ̀ tí àwọn bàbá wa gbé kalẹ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ǹjẹ́ lóòótọ́ ni èèwọ̀ yìí rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ a jọ máa tẹ̀síwájú lórí ẹ̀. Ẹ jẹ́ a jọ máa tẹ̀síwájú lórí ẹ̀ o. Ẹ bá ń sọ fún gbogbo àwọn ọmọdébìnrin, àwọn ọ̀ṣọ́rọ́bìnrin, àwọn ọlọ́mọge wa, àwọn omidan wa, ẹ bá ń jẹ́ kó yé wọn pé àì fọṣọ alẹ́ o. Ìwọ tó ojóbìnrin mọ́ fọṣọ alẹ́ o. Bọ́ ọ bá lọ fọṣọ alẹ́ kẹ́rẹ́, ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ọjọ́ ìgbéyàwó rẹ, ọjọ́ tó sì dára ni o. Ọjọ́ tí gbogbo èèyàn tí wọ́n mọ̀ wò pé òun lè wọ̀ yìí dúró fún pé a ò gbọdọ̀ fọṣọ alẹ́ nítorí pé bàbá fọṣọ alẹ́, ọjọ́ ìgbéyàwó òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ látàárọ̀ títí tó fi dalẹ́ ni.
tó ẹ wá jẹ́ ń tẹ̀síwájú, ṣé lóòótọ́ ló rí bẹ́ẹ̀ ṣá? ṣé èèwọ̀ yìí ṣé èèwọ̀ akọ́nilọ́gbọ́n ni àbí èèwọ̀ lásán lásán? Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, bẹ́ẹ̀ sì ń bá mi pín ètò yìí, mo dúpẹ́ o. Ṣé ẹ rí aṣọ alẹ́ tà ń sọ yìí? Òjò ò ní rọ̀. Àwọn bàbá wa fi kọ́ wa lọ́gbọ́n ni. Òjò ò ní rọ̀. Ṣùgbọ́n bá a bá fọṣọ alẹ́, ẹ jẹ́ kó di láàárọ̀, ẹ jẹ́ ká yẹ̀ ẹ́ wò, ẹ rí i pé aṣọ náà kò ní mọ́. Ìdí táwọn bàbá wa fi mú èèwọ̀ yìí wá nìyí, ni pé láti lè jẹ́ pé ká mọ́ fọṣọ alẹ́, bá a bá fọṣọ alẹ́, aṣọ tá a fọ̀ lálẹ́ kò ní mọ́. A ó rìnà rí bí a ò ní rìnà rí dáadáa pé bóyá aṣọ yìí mọ́ àbí kò mọ́. Ńgbọ̀ bá wá dijọ́ kejì, a wá rí i pé aṣọ yìí ò ṣe kí ni, aṣọ yìí ò mọ́. Èèwọ̀ yìí wà fún ìmọ́tótó. Ìmọ́tótó náà ni èèwọ̀ yìí wà fún. Tó mo kí gbogbo wa pé a kú ìfẹ́ èyí tí a ní sí ilẹ̀ Káàárọ̀ Oòjíire, torí pé ká lè bá a bọ́ kúrò ní oko ẹrú. Mo gbà á ládùúrà pé lágbára Elédùmarè, lágbára Adẹ́dàá Aṣẹ̀dá, wàhálà ẹnìkọ̀ọ̀kan wa ní lílọ bíbọ̀ lórí ká lè kúrò ní oko ẹrú kò ní já sásán. Bá a bá wá ti ń bọ́ kúrò lóko ẹrú Nàìjíríà, bá a bá ti ń délẹ̀ wa, ẹ wò ó, ẹ̀yin bàbá àtẹ̀yin ìyá mi, a ò ní fẹnikẹ́ni ṣe àwátì láàrin wa. Ìwọ̀nba péréte tó kù kí ọdún yìí fi parí, December tó kù ní ẹ̀fẹ́rẹ́fẹ́ yìí kò ní di èmi àtẹnìkọ̀ọ̀kan wa mẹ́rù lọ láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n kí n tó máa lọ, mo fẹ́ sáré yá wa ní èèwọ̀ kan sí i. Èèwọ̀ kan tí mo fẹ́ yá wa sí yìí, òun ni mo fẹ́ kájọ mo fi dágbére lálẹ́ yìí. Èèwọ̀ pọ̀ ńlẹ̀ o. Èèwọ̀ pọ̀ ńlẹ̀. Èèwọ̀ ti ẹ̀sìn ń bẹ tó jẹ́ ti ẹ̀sìn Kìrìsìtẹ́nì, ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn àbáláyé tó jẹ́ tàwọn bàbá wa. Àwọn èèwọ̀ yìí ń bẹ ńlẹ̀ rẹpẹtẹ ni. Ṣùgbọ́n a ó mọ̀ mú wá fún wa lẹ́sẹẹsẹ bá a ṣe mú wá lálẹ́ yìí. Nígbà tí ó bá ti tó bí ijọ́ mẹ́ta sákòókò tá a wà yìí, a ó tún padà wá, a ó tún gbé ètò yìí padà. Torí mo fẹ́ kájọ jàǹfààní àwọn èèwọ̀ wọ̀nyí ni. Ẹ má gbàgbé pé mo ti sọ̀rọ̀ kan sẹ́yìn nígbà tí mo ṣètò lọ́sẹ̀ tó kọjá lọ yìí lórí àrokò. Báwo la ṣe ń fi àrokò sọ̀rọ̀? Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lọ́jọ́ náà, ẹ̀yin náà ó ti rí ẹ̀kọ́ 2 sí 3 kọ́ nínú àrokò bá a ṣe fi ń sọ̀rọ̀ nígbà yẹn náà lọ́hùn. Bẹ́ẹ̀ náà kò tún kúrò dìsín. Àwọn míì wà tí wọ́n sì ń lo àwọn àrokò yẹn. Ṣùgbọ́n ibẹ̀ kọ́ là ń lọ lálẹ́ yìí, mo kàn sáré yàbàrà síbẹ̀ torí ká mọ́ bá a gbàgbé ni. Ṣé ẹ mọ̀ pé èèwọ̀ tí mo fẹ́ sọ yìí, èèwọ̀ tó ṣe pàtàkì jùlọ ni o, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Èèwọ̀ yìí, ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ìyá wa lèèwọ̀ yìí bá wí. Ẹ̀yin lèèwọ̀ yìí ń sọ̀rọ̀ fún. Èèwọ̀ akọ́nilọ́gbọ́n yìí, ẹ̀yin ló ń sọ̀rọ̀ fún. Ẹ gbọ́, kí lèèwọ̀ náà?
àwọn bàbá wa wọ́n sọ ọ́, wọ́n ní ọmọdé kò gbọdọ̀ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀, ọmọ ò gbọdọ̀ jábọ́. ìdí nìyí tí wọ́n fi ń sọ fún wa pé a ní láti mọ fi ọ̀já mú ọmọ dáadáa, a ní láti mọ fi aṣọ tó dáa tó lè ká ọmọ, tó lè káwọ̀ ọ̀yá, tó lè ká yín dáadáa kẹ́ ẹ mọ fi pọnmọ. ọmọ tó bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀, kí ni ó ṣẹlẹ̀ sọ́mọ náà? ìbáà sọkùnrin, ìbáà sóbìnrin tó bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀, ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀, wàhálà dé, nǹkan ṣẹlẹ̀, jàǹgbá ò fọ́. ẹ mọ̀ pé ìyá náà ti wà nínú hílàhílo, ìyá náà ti wà nínú wàhálà, ìyá náà ti wà nínú ìdààmú. kìí wá sí ìyá nìkan náà ni wọ́n wá kó bá. ìyá tó pọnmọ tọmọ fi ń jábọ́ lẹ́yìn ẹ̀, ìyá yẹn nìkan kọ́ ni ó kó bá, bẹ́ẹ̀ ni kìí sọmọ yẹn nìkan ni ó kó bá. àtìyá àti bàbá àtọmọ lóbìnrin ni àbí lọ́kùnrin, bó bá sọmọ obìnrin ni ó ti kó bá ilé ayé ọmọ náà lórí kíni nígbà tọmọ náà bá fẹ́ yàn, nígbà tọmọ náà bá fẹ́ lọ́kọ, ìṣòro wá dé. wọ́n máa sáré kiri pé kò lórí ọkọ ni, àbí kò lórí aya ni, láì mọ̀ pé nígbà tí ìyá rẹ̀ ń pọ̀n léwe lọ́wọ́, ọmọ yìí ti jábọ́. ṣùgbọ́n nígbà tó jábọ́ ńkọ́, kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tọmọ yìí jábọ́? ẹ̀yin bàbá mi ẹ mọ̀ tí mọ ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀, ẹ̀yin ìyá mi ti mọ ohun tí ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. ìdí nìyí tí mo fi ní ètò talẹ́ yìí, mo fẹ́ kẹ́ ẹ bá ń pín káàkiri ni, mo fẹ́ kẹ́ ẹ bá ń pín sí gbogbo pílátífọ̀mù tí oníkálukú wa wà. kì í ṣe pé pílátífọ̀mù Yorùbá Nation nìkan ni kẹ́ ẹ bá ń pín sí, ẹ bá ń gbé e lọ nú fámílì, àwọn pílátífọ̀mù tí à ń dákalẹ̀ fún mọ̀lẹ́bí àbí ìdílé. kódà bẹ́ẹ̀ bá lè bá ń gbé ètò yìí lọ sórí Facebook, kò sáburú ń bẹ̀, kò sáburú ń bẹ̀. bẹ́ẹ̀ bá lè bá ń gbé e lọ sí TikTok, kò sáburú ń bẹ̀. mo fẹ́ kẹ́ ẹ bá ń pín dáadáa. ṣe rí ètò talẹ́ yìí, ó jẹ́ ètò kan pàtàkì tí a ó jọ gbéyẹ̀wò láàrin odidi ọ̀sẹ̀ 2 sí 3. mo fẹ́ fi àkókò yìí sọ fún wa pé ṣé ẹ rí ètò talẹ́ yìí, ẹ̀yin bàbá mi, lódidi ọ̀sẹ̀ kan a ó mọ pàdé ara wa lórí ètò yìí, ó kéré jù 3 láàrin ọ̀sẹ̀. torí mo fẹ́ kí gbogbo àwọn ọmọ wa tá a wà lóde òní, tá à ń bí lóde òní, mo fẹ́ kí wọ́n jẹ àǹfààní àwọn èèwọ̀ wọ̀nyí. pàápàá jùlọ àwọn ọmọ wa tí wọ́n ti wà tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ Yorùbá. torí pé àwọn míì wà, bá a ṣe ń sọ nípa èèwọ̀ yìí, ẹlòmíì ò mọ ohun tó ń jẹ́ bẹ́ẹ̀, ẹlòmíì ò mọ̀ túmọ̀ pé bọ́mọ bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ sí, ẹlòmíì ò mọ̀ túmọ̀ pé kò dáa kọ́mọ jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. èèwọ̀ kan ń bẹ tí màá padà tún sọ fún wa, ṣùgbọ́n kì í ṣalẹ́ yìí. nígbà tí mo bá sọ èèwọ̀ yìí, eléyìí tí mò ń sọ yìí, òun náà jẹ́ èèwọ̀ akọ́nilọ́gbọ́n, ṣùgbọ́n nǹkan tún wá kì í bẹ̀. tẹ́ ẹ bá sì wá wò ó lóde òní tá a wà ń bẹ̀ yìí, èèwọ̀ tí mo ní mo fẹ́ sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn tí wọ́n jẹ́ àwọn ọlọ́mọge wa, àwọn omidan wa, àwọn ni wọ́n ń hu àwọn ọ̀wà yìí lónìí. ńgbà bá débẹ̀,
a ó jọ máa tú fúnra wa. Ọmọ ò gbọ́dọ̀ jábọ́ lẹ́yìn ìyá ẹ̀. Bó bá jábọ́, kí ni ó ṣẹlẹ̀? Ẹ ti mọ̀ pé bó ṣọkùnrin ni, bó ṣobìnrin ni, pàápàá jùlọ obìnrin, ọkọ ọmọ kú mọ́ ọ lórí ni. Báwọn bàbá wa ṣe sọnù wípé ọkọ a máa kú mọ́ obìnrin bẹ́ẹ̀ tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀, ọkọ a máa kú mọ́ ọ lórí ni. Ẹ jẹ́ ìrọ́wọ́ wa, ẹ jẹ́ ìrọ́wọ́ wa, ẹ jẹ́ ìrọ́wọ́ wa, ẹ jẹ́ ìrí àtẹ̀jíṣẹ́, ẹ jẹ́ ìrí àtẹ̀ránṣẹ́ yín. Àbí ètò yìí a ò gbádùn rẹ̀ ni? Ó dá yá ṣe báyìí. Bá a bá ń gbádùn ètò yìí, ẹ jẹ́ àjọ tẹ̀ pé àtèmi àtẹ̀yìn a ó jọ wọnú ọdún 2025 ni. Ẹ tẹ̀ jáde kí n mọ̀ rí i. Àwa tá à ń gbádùn ètò yìí, ẹ bá mi tẹ̀ jáde kí n mọ̀ rí i lójú amóhùnmáwòrán mi níbí wípé àtèmi àtẹ̀yìn a ó jọ wọnú ọdún 2025 ni. Ẹ bá ń tẹ̀ ẹ́ ní àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ bá a bá ń gbádùn ètò yìí. Mo tiẹ̀ mọ̀ pé à ń gbádùn ẹ̀, mo mọ̀ pé à ń gbádùn ẹ̀, ṣùgbọ́n pínpín yẹn ṣe pàtàkì fún mi pọ̀. Ẹ mọ́ gbàgbé pé ọkọ tí ó mọ kú mọ́ arábìnrin bẹ́ẹ̀ lórí, ọkùnrin 7 náà ni yóò kú. Ẹ wá bi mí léèrè nígbà tí odidi ọmọ kan tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ nítorí pé ó wá fẹ́ lọ́kọ tó fẹ́ yàn dáadáa, tó fẹ́ jókòó nílé ọkọ, tó fẹ́ fi ọkọ ṣe adé orí ẹ̀, tó wá di pé odidi ọkùnrin 7 ló kú lórí òun nìkan. Ǹjẹ́ wàhálà ò dé? Ká wá lọ ríru ọmọ bẹ́ẹ̀ fún wa mọ lọ bíi 7 àbí 8 nínú ìlú kan. Ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ǹjẹ́ ìlú òun ti parun bí? Ó ṣe pàtàkì fún àwa tá a jẹ́ bímọbímọ, àwa tá a jẹ́ abiyamọ, láti lè máa mójútó àwọn ọmọ wa nígbà tí a bá fẹ́ pọ̀n wọ́n, láti lè jẹ́ kí aṣọ tí a ó fi pọ̀n wọ́n àbí ọ̀já tá ó fi mú ọmọ náà kó kógírí. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé mo sọ pé èèwọ̀ yìí, èèwọ̀ akọ́nilọ́gbọ́n ni. Ètò tá à ń ṣe lálẹ́ yìí, ètò tá à ń gbọ́ lálẹ́ yìí, èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ Yorùbá. Bẹ́yìn bàbá wa ṣe sọ, bẹ́ẹ̀ ṣe lọ tẹ́ ẹ bọ̀ lórí èèwọ̀ yìí, ẹ ti jẹ́ kó yé wa pé mo fẹ́ ká yọ ṣèwádìí èèwọ̀ yìí ni o. Ẹ jẹ́ á ṣe báyìí, ẹ jẹ́ á ṣe báyìí. Kí n tó sọ̀rọ̀, ẹ jẹ́ á ṣe báyìí. Ẹ dákun, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbégbèsẹ̀ lórí èèwọ̀ yìí, ká jọ ṣèwádìí pàtàkì lórí ẹ̀, ń pé sí lóòótọ́ lórí bẹ́ẹ̀ àbí lóòótọ́ kọ́. Ṣé àwọn bàbá wa parọ́ fún wa ni àbí èèwọ̀ yìí ó rí bẹ́ẹ̀ lóòótọ́ ni? Èèwọ̀ yìí rí bẹ́ẹ̀ lóòótọ́. Ìdí nìyí tí mo fi fẹ́ ká jọ béèrè, ká jọ ṣèwádìí
ṣùgbọ́n nídàkejì ẹ̀wẹ̀ ó tún kọ́ni lọ́gbọ́n ni. ẹ jẹ́ n wá sọ fún wa báwọn bàbá wa ṣe sọ ọ́ tí a fi sọ pé èèwọ̀ akọ́nilọ́gbọ́n náà ni ètò talẹ́ yìí. tí ẹ wá rí èèwọ̀ tá à ń sọ yìí, ọkọ ò ní kú o, bẹ́ẹ̀ sì ni aya náà ò ní kú. ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ yìí kò ní kú. àwọn ọkọ tó bá ń fẹ́ náà, ọkọ náà ò ní kú. bó bá sì ṣe pé ọkùnrin náà ló jábọ́ lẹ́yìn ìyá ẹ̀, ọmọ tá à ń sọ yìí kò ní kú, bẹ́ẹ̀ sì ni àwọn aya rẹ̀ náà ò ní kú. ẹ wá bi mí léèrè pé kí ni èèwọ̀ yìí wà fún báwọn bàbá wa ṣe sọ ọ́. nítorí pé ìṣọ́ra iná ni àwọn bàbá wa fẹ́ fi kọ́ àwọn ìyá wa lóbìnrin, àwọn ọmọ wa lóbìnrin. ìṣọ́ra ló jẹ́, ìṣọ́ra ni èèwọ̀ yìí jẹ́ fún wọn láti lè mọ̀ bí wọ́n ṣe káràmásìkí ọmọ nígbà tí wọ́n bá pọnmọ sẹ́yìn. ìṣọ́ra ńláńlá náà ló jẹ́ fún wọn. ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé pé mo sọ fún wa pé mo fẹ́ kí gbogbo wa kájọ ṣèwádìí lórí èèwọ̀ tí mò ń sọ̀rọ̀ lé lórí lọ́wọ́lọ́wọ́ yìí. ìdí pàtàkì tí wọ́n fi sọ bẹ́ẹ̀ rèé o. nítorí pé tí ọmọ yìí bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀, ó ṣeé ṣe kí ọmọ yìí, ǹjẹ́ ẹ mọ̀ pé ọmọ tuntun jòjòló, ọmọ kékeré, bó bá jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ tí ìyá ẹ̀ wà lórí òró, ọmọ tó jábọ́ lẹ́yìn ìyá ẹ̀ yìí lè fọ́ lójú nígbà tó bá fojú gbálẹ̀, àbí kórí rẹ̀ ó sì fọ́, àbí kápá rẹ̀ ó sì kán, àbí kẹ́sẹ̀ rẹ̀ ó sì dá. òun lèèwọ̀ yìí fi jáde látọ̀dọ̀ àwọn bàbá wa pé èèwọ̀ ni, ó sì jẹ́ èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ káàárọ̀ oòjíire. nítorí kí a lè bá a ní ìṣọ́ra, kí àwọn ìyá wa wọ́n lè bá a ní ìṣọ́ra bí wọ́n sì máa pọn àwọn ọmọ, tí àwọn ọmọ ò fi ní mọ̀ jábọ́, torí pé tí wọn ò fi ní ṣe jàǹbá, tí jàǹbá ò fi ní bá ọmọ. mo ti sọ síwájú pé bọ́mọ náà bá lọ forí sọlẹ̀ ẹ rí i pé wàhálà dé. ìdáàbòbò ló wà fún un. báwo la ṣe lè dáàbò bo ọmọ tuntun? báwo la ṣe lè dáàbò bo àwọn ọmọ wa jòjòló tí aburú òfin ní ṣẹlẹ̀ sí wọn nígbà èwe wọn? ìdáàbòbò ni èèwọ̀ yìí wà fún. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin bàbá mi tí ẹ darapọ̀ mọ́ ètò yìí lálẹ́ yìí. bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ tún ń darapọ̀ mọ́ ètò yìí láti gbọ́. bẹ́ẹ̀ ṣe wá ń wọlé tí ẹ̀ ń darapọ̀ yẹn, ẹ mọ bá mi gbé ọwọ́ yín lé orí ẹ̀rọ yín láti máa bá mi pín. màá mú èèwọ̀ kan tí èèwọ̀ tí gbogbo wa mọ̀, pàápàá jùlọ àwa tá a bá jẹ́ jagunjagun, àwa tá a jẹ́ ọdẹ, àwa tí a jẹ́ agbófinró. èèwọ̀ tí gbogbo wa mọ̀ náà ni èèwọ̀ tí mo fẹ́ mú wá yìí. ẹ wá bi mí léèrè pé kí ni èèwọ̀ náà yìí? èèwọ̀ tí mo fẹ́ fi kásẹ̀ ètò yìí ńlẹ̀, òun ni mo fẹ́ gbé jáde fún wa ní ìsìn. èèwọ̀ tí gbogbo wa sì mọ̀ ni, ó sì dáa kí gbogbo wa jọ mọ̀ ọ́n. kí ni èèwọ̀ náà? èèwọ̀ náà ni pé obìnrin kò gbọdọ̀ bu ọbẹ̀ lórí iná fún ọkọ rẹ̀ àbí fún ọkùnrin. kí n sọ báwọn, kí n pè é báwọn.
ọkọ tàbí ọkùnrin nígbà tí a bá ń se ọbẹ̀ lórí iná, ẹ̀yin ìyá wa, mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa. Ẹ̀yin bàbá wa lẹ sọ pé kò dáa kí obìnrin máa bu ọbẹ̀ lórí iná fún ọkọ. Kí ni ìdí pàtàkì tí wọ́n fi sọ èèwọ̀ yìí jáde? Torí pé èèwọ̀ yìí ó pín sí ọ̀nà méjì. Ìdí tó fi pín sọ́nà méjì rèé o. Èèwọ̀ yìí jẹ́ èèwọ̀ akọ́nilọ́gbọ́n gẹ́gẹ́ bí àkọlé ètò tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Bí obìnrin bá bu ọbẹ̀ lórí iná fún ọkọ tàbí fún ọkùnrin, kòkòrò ọkọ náà yóò kú. Kòkòrò ọkọ yóò kú. Ìwọ baálé ilé tó sáré wọlé pé ebi ń pa mí, ebi ń pa mí, ìyàwó rẹ ó sì ń dáná lọ́wọ́. Wò ó, dá mi lóhùn, dá mi lóhùn. Níbi tá a ti ń kán wọn lójú, òun á wá mú síbí, a kì í bọnú ọbẹ̀, a sì bù ú fún ọ. Ńgbọ̀n ọba jọbẹ̀ náà tán ń kọ́. Kí ni ó wá ṣẹlẹ̀? Àmọ́dé adé. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀n tí mò ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ wa ni òye. Ẹlòmíà á sọ pé èmi ti jọbẹ̀ lórí iná o, kòkòrò ọkọ mi ò sì kú. Mo ti bù ú fọ́kọ mi láìmọye ìgbà tí kòkòrò ọkọ mi ò kú. Ọkọ náà lè sọ pé kòkòrò mi ò kú. Díẹ̀díẹ̀ iná ẹ̀ ní ń kú. Díẹ̀díẹ̀ ní ń kú, kìí ṣe pé lẹ́ẹ̀kan náà ni ó kú pe. Ẹ̀ẹ̀kan náà kọ́. Mo rọ gbogbo ìwọ tó jẹ́ baálé ilé tó jẹ́ pé bóyá ebi ti ń pa ọ́ bọ̀ látojú ọ̀nà, ìyàwó ẹ̀ ń se oúnjẹ lọ́wọ́, ọbẹ̀ ló wá wà lórí iná, ọbẹ̀ ló kù kó sọ̀kalẹ̀. Ìbá dáa kó o ní sùúrù, kó o jẹ́ kó sọbẹ̀ náà kó gbé e lẹ̀ kó o tó jẹ ẹ́. Ṣùgbọ́n ṣé lóòótọ́ wá ni èèwọ̀ yìí rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ a jọ gbé e yẹ̀wò. Lórí ètò tá a wà lálẹ́ yìí, òun ni èèwọ̀ akọ́nilọ́gbọ́n nílẹ̀ Yorùbá, nílẹ̀ Káàárọ̀-o-jíire. Nílẹ̀ Káàárọ̀-o-jíire, èèwọ̀ akọ́nilọ́gbọ́n. Ẹ̀yà ara tó o fi ń ṣọkọ obìnrin kò mọ̀ ní kù. Ẹ̀yà ara tèmi àti yín tá a jọ fi ń ṣọkọ obìnrin kò ní kú o. Ẹ wá gbọ́ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀, téèwọ̀ yìí fi wáyé. Nítorí pé kí àwọn ìyá wa, kí àwọn ìyàwó wa kí wọ́n lè bá a ṣe ọbẹ̀ jiná, kó lè bá a jiná kí wọ́n tó bù ú fún ọkọ láti jẹ. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ń kán wọn lójú, ó ṣeé ṣe kọ́bẹ̀ mọ́ tí ì jiná kí wọ́n fi sáré bù ú. Ìgbà náà ìwọ ọkọ wa sọ pé ọbẹ̀ rí ọtí ẹ̀ jiná, ọ wá gbéjà kalẹ̀. Ọmọ bẹ́ẹ̀ sè, ọmọ gbá ṣe, ìwọ ló sì fà á, ìwọ ló ṣokùnfà ẹ̀. Nítorí pé o ò ní sùúrù kí ọbẹ̀ yìí kó jiná lórí iná bó ṣe yẹ kó jiná. Ṣùgbọ́n bàbá tí wọ́n ń kánjú, ó ṣeé ṣe kọ́bẹ̀ náà má jiná. Nípa ìkánjú yẹn, wọ́n á ṣe kíni? Wọ́n á kì í sí bíbọ̀, wọ́n á wá bù sínú àwo fún ọ. Ìdí pàtàkì tí àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn, àwọn olóye, àwọn ọlọ́gbọ́n, àwọn onímọ̀, àwọn onílàákàyè tí wọ́n fi gbé èèwọ̀ yìí kalẹ̀ nìyí. Ẹ dákun, mo fẹ́ kí ẹ bá mi pín ètò yìí
a ti ń lọ sí ẹ̀bá ìmẹ́nudúró. Mò ń rọ́wọ́ wa bá a ṣe ń pín, ṣùgbọ́n mo sọ fún wa lẹ́ẹ̀kan síwájú pé èèwọ̀ tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó rí bẹ́ẹ̀ o. Mo ní ọ̀nà méjì ló pín sí, pàápàá jùlọ fún àwa tí a jẹ́ ọdẹ tàbí a jẹ́ alágbára àbí a jẹ́ akíkanjú kan gbòógì. Èèwọ̀ tá à ń sọ yìí, èèwọ̀ tó rí bẹ́ẹ̀ ni o. Ó wà fún kí àwọn obìnrin lè farabalẹ̀ láti se ọbẹ̀ jiná, lóòótọ́ ni. Ṣùgbọ́n ìdàkejì rẹ̀ tí mo fi ní ọdẹ tàbí alágbára tàbí jagunjagun, ṣé ẹ rí àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọdẹ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ṣiṣẹ́ débẹ̀. Yorùbá tí mo sọ yẹn rò pé ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa tá à ń sọ nìyí, tá a pè ní ọdẹ àbí alágbára kan àbí jagunjagun kan, ọ̀pọ̀lọpọ̀ ló tíṣẹ́ débẹ̀ nínú àwọn iṣẹ́ ìṣọ́ra tí wọ́n ń lò. Ipa tó pín sí tó jẹ́ ipa kejì òun nìyí. Ẹni bá wá ṣiṣẹ́ débẹ̀, ó fi hàn pé irú ẹni bẹ́ẹ̀ a ò gbọ́dọ̀ bu ọbẹ̀ látorí iná fúnrú ẹni bẹ́ẹ̀ nítorí kó má bàa ba agbára náà jẹ́ mọ́ wọn lára. Nítorí pé kó má bàa ba agbára náà jẹ́ mọ́ wọn lára. Eléyìí ó wọ́pọ̀ ní gbogbo ìgbà. Ó sì wọ́pọ̀ láwùjọ àwọn akíkanjú lọ́kùnrin. Pàápàá jùlọ ó wọ́pọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n jẹ́ ọdẹ. Nítorí pé kí agbára tí wọ́n ti wá, lágbára tí wọ́n ní, tí wọ́n ń lò, tí wọ́n fi ń pa ẹran nínú igbó, kí agbára yìí kó má bàa ṣe sí kíni, kó má bàa ṣe bàjẹ́. Ìdí nìyí tí èèwọ̀ yìí tó fi pín sí ipa méjì. Ẹ káalẹ́ lẹ́ẹ̀kan sí. Ẹ kú dédé àsìkò tí oníkálukú wa ń gbọ́ mi. Lórí ètò akọ́nilọ́gbọ́n, èèwọ̀ akọ́nilọ́gbọ́n, èyí tó ń ti iléeṣẹ́ Koiki Media jáde síta. Mo gbà á ládùúrà fún wa pé ilé kò ní nà wá, òde ò ní nà wá, ìbànújẹ́ ó kéré jù kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo wa bí a ṣe fi ara balẹ̀ láti tẹ̀lé mi pẹ̀lú ètò talẹ́ yìí. Mo kí ọ̀gá mi dáadáa lẹ́ẹ̀kan sí i. Bàbá mi Kóìkí, mo kí yín o. Níbí náà la ó mẹ́nu dúró. Níbí la ó mẹ́nu dúró lórí ètò talẹ́ yìí nípa èèwọ̀ akọ́nilọ́gbọ́n. Èèwọ̀ akọ́nilọ́gbọ́n, ẹ mọ́ gbàgbé pé mo lọ́pọ̀ jantirẹrẹ, ọ̀pọ̀ bìbà. Bá a ṣe ní ti ẹ̀sìn, bẹ́ẹ̀ náà la ní ti inú ilé, èyí tó jẹ́ ti
ìmọ́tótó èyí tí a mú wá fún wa ní alẹ́ yìí. Ṣé ẹ wá ráwọn èèwọ̀ yìí? Mo fẹ́ kí ẹ jẹ́ ká dì í mú o. Ẹ jẹ́ ká di àwọn èèwọ̀ yìí mú. Mo gbà á ládùúrà fún wa pé wàhálà àti ìdààmú kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè. Tó, mo débí mo dúró ná. Mo kí Elédùmarè, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní, ọba mi tó tan sánmọ̀ bí ẹni tẹ́ṣọ, gbèǹgbènìkìn ọba mi awúwo má ṣe gbé. Mi bóun nìkan náà lọba tó lè pani. Òun náà sì tún ni ọba tó lè jí ni. Ọba tí ẹnìkan kò lè yọ gbóngbó tì. Ọba ẹ̀rù jẹ̀jẹ̀. Ọba tó ń dẹ́rù bara rẹ̀. Òun náà ló tún sọ̀rọ̀ ẹ̀ lórúkọ. Ọba tí gbogbo ọba ń wárí fún. Ọba tó ní kèmí àtìyín kájọ mọ́ ọbẹ. Òun náà lọba tó ń pani. Òun náà tún ni ọba tó ń jí ni. Ta lọba náà tí mò ń ké sí? Elédùmarè adániwáyé. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè. Mo wá dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Kóìkí ọmọ Ọláyọmí. Mo kí yín o fún oore ọ̀fẹ́ àti àǹfààní tẹ́ ẹ fi fún mi láti lè gbé ètò yìí kalẹ̀ ní alẹ́ tòní. Mo fi ọlá yín, mo fi agbára tí ń gbénú yín, tí ń gbénú ẹnìkọ̀ọ̀kan wa, mo fi gbàdúrà fún gbogbo wa lápapọ̀ pé bí a ti ń wọlé lọ sùn lórí ibùsùn wa, a ò ní sùn lékú lọ́wọ́ o. A ò ní sùn lárùn lọ́wọ́. Ọ̀kọ̀ọ̀kan ni gbogbo wa ó sùn. Lágbára Elédùmarè, lágbára Adẹ́dàá, lágbára Ṣẹ̀dá, ọ̀kọ̀ọ̀kan náà la ó jí. Oorun ayọ̀ la ó sùn o. Ẹ jẹ́ ká jọ fi orin akọ̀mọ̀nà wa tó jẹ́ ti orílẹ̀-èdè Yorùbá tí abínibí wa, ẹ jẹ́ ká jọ fi dágbére pé ó dìgbà. Ladies and gentlemen, the national anthem of the newly formed Udidowa Nation. Tẹ̀síwájú, ọ̀pọ̀ ire àtò.